àwọn èèyàn ti ń sọ̀rọ̀ wípé ṣé kí Donald Trump wá kó wá help Nàìjíríà ni àbí kó má wá. Àwọn kan sọ pé tó bá wá ipò máa fi dáa ni. Àwọn kan sọ wípé kó má wá o, wípé àwọn ò ránṣẹ́, wípé kó lọ wo gbogbo Libya, Afghanistan àtàwọn ìlú míì tí àwọn UK ti lọ assist wọn, wípé kẹ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Mo wá fẹ́ kẹ́ wá lọ gbọ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ. In fact, ọ̀rọ̀ yìí ó ṣe kí ni, ó ní agbára, ó lẹ́tìkẹ́ gidi gan ni. Kí ni èròǹgbà tiyín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Pé bàbá yín náà ti bọ́ta, ó ti sọ̀rọ̀. Ẹ jẹ́ ká wá lọ gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ, ìdá kó wá ọ̀ kó má wá. Ṣó máa ṣe wá láǹfààní àbí ò ní ṣe wá láǹfààní? Mo ṣàmọ̀ pé nǹkan kan ló máa ṣẹlẹ̀ tó máa tú Nàìjíríà tí yóò bá ṣe kí ni, tí yóò bá fi lọ. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. T'Amẹ́ríkà bá máa wá, jẹ́ kí wọ́n wá, ìlú yẹn wọ́n á dẹ̀ tún ìlú yẹn ṣe. Mo mọ̀ pé a lot of things máa bàjẹ́, but at the end of the day a máa débi tá à ń lọ. Torí bá a ṣe wà yìí, we can't continue like this. Ọ̀rọ̀ tá a kàn ń gbàgbé gba tí mo ti sọ kí nìkan pé ní 2014 Tinubu gangan ló lọ pa Amẹ́ríkà wá pé ẹ wá gbèjà wa pé wọ́n pa Kristẹni, òun fúnra ẹ̀ ló fún John Kerry ní the number of Christians tó ń pa ń gbà yẹn pé k'Amẹ́ríkà máa bọ̀ kó wá gbèjà Nàìjíríà. Nígbà tó dẹ̀ da 2016 ní Donald Trump da President of America, nǹkan tó rí ó dẹ̀ sọ fún yín pé you know what, ó dẹ̀ wọlé the first assignment yẹ ó invite Buhari wá sí Aso Rock ní 2007, wá sí White House ní 2007 2018. You understand? But tí Buhari dẹ̀ débẹ̀ ó dẹ̀ béèrè question pé báwo lẹ ṣe lajú yín lẹ́tàn fa àwọn ọmọ ìgbé yín, kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ ti rí sí, kí ni àwọn ìlànà tẹ́ ẹ ti ṣe sí. Buhari ò dín kankan dá Donald Trump lóhùn. Òun lẹ ṣe gbọ́ngbà tí Donald Trump pé Buhari ní lifeless president. Lifeless president. Ìgbà tí Buhari jáde ló ṣe ọ̀rọ̀ tán sọ pé tí ní ṣítò, ìgbà ìlọ̀rọ̀ yẹn jáde ó sọ pé Africa is at ṣítò. Because ti Africa bẹ́ẹ̀ sọ pé ẹ̀kàwé tó jẹ́ pẹ̀lú Buhari lè gbé sórí president kó máa darí yín. Ibi tọ́rọ̀ yẹn ti jáde nìyẹn. Now ẹni pé pàtó sọ̀rọ̀ yẹn báyẹn gbogbo terrorist security yẹn ó lọlẹ̀ díẹ̀ ṣe gbogbo ẹ̀. Now ṣe rí Donald Trump kì í ṣe politician o, and he's not a wicked person. He's a responsible man. He's a leader. Ṣé ti yé wa? Nígbà tó kọ́kọ́ sọ fún yín tó dé orí ipò, the first thing tó kọ́kọ́ jáde ni pé gbogbo àṣírí nǹkan tí politician tó ń ṣe sí Africa, Donald Trump is the only president tó sọ síta pé why are you using US aid to cover up atrocity in Africa country? Ẹ lọ fi US aid, ẹ lọ fi ra condom fọwọ́ kan, ẹ lọ fi ṣẹ̀wọ̀n kankan fọwọ́ kan. Ó tú àṣírí wọn síta pé you know what, I'm going to cut it off. Ó ní nǹkan tó dá wàhálà lẹ̀ sí àárín àwọn Democrat l'Amẹ́ríkà lẹ́ni nìyẹn, because ibi ìwà ìbàjẹ́ yẹn náà wọ́n ti ń jẹ náà ti ń mu. Ẹlòmíì lè rí Donald Trump ó ń ṣe kíni kan, he is going to tell you the facts. Kò wojú ṣe kó tó sọ̀rọ̀ tiẹ̀. Now ó kọ́ ti USA dì nígbà tó dẹ̀ tún kó tún sọ fún Nàìjíríà the next thing see wọ́n sì ń pa àwọn èèyàn nílùú yìí. Tí tó bá jẹ́ pé president wa lọ sí United Nations meeting tán ṣe ní about a month ago l'Amẹ́ríkà ń bíbá ẹ̀ nígbà tó máa give speech pé see you guys need to protect your country, you need to protect your border. Ẹ lọ tún border yín ṣe so that all this insurgency ò ní ṣẹlẹ̀ ní border yín. Pé now in America today nígbà tóun ti bẹ̀rẹ̀ sí secure border America, òun ti ní àwọn savings kankan fún America fúnra wọn. You guys need to go back to your country and save your border. Àwọn criminal má jẹ́ kí criminal wọ ìlú yín wá máa pa citizen yín. Nǹkan tí Donald Trump sọ fún wọn nìyẹn o ní United Nations meeting lọ ṣe recently. But now ìgbésẹ̀ wo ni Bọ́lá Ahmed ti tún ṣe ní Nàìjíríà?
instead of that Bọ́lá Ahmed Tinubu àtàwọn Nigerian military wọ́n tún jókòó wọ́n tún ń pe àwọn bandits wọ́n bá wọn ṣe ìpàdé papọ̀. Ẹ jọ̀ọ́ world leader wo ló máa wo gbogbo kinní yẹn tí ò ní sọ̀rọ̀? Ẹ tún bá wọn ṣe ìpàdé papọ̀. Eléyìí tó tún jẹ́ the chief defence in Nigeria tó tún jáde tó sọ̀rọ̀ pé you know what Nigeria ní láti protect ara wọn because kinní enough is enough. Kí ni Tinubu ṣe fún? Tinubu yọ bí ṣúgà ní ó yọ bí jìgá náà. O ti sọ̀rọ̀ jù. Because the life of Nigeria is not important to this politician in Nigeria. Ṣé ti yé wa? And ìwà tó dẹ̀ wà ní politician yẹn náà ló dẹ̀ tún wà nínú àwa kọ̀ọ̀kan tá a wà ń bíbà yìí. Because nígbà tí ọmọ Nàìjíríà bá lè jáde tí ẹnìkan sọ fún yín pé bí wọ́n ṣe ń pa yín Nàìjíríà ti pọ̀ jù. Bá ṣe pa tí kíní ò bá stop òun á wá láti wá pa àwọn tó ń pa yín yẹn. Kò sọ pé òun bọ̀ láti wá pa Nàìjíríà. Ó ní àwọn tó ń pa yín yẹn ó lóun á wá mú òun wá pa wọ́n. Tí Tinubu bá ṣe nǹkan sí but ẹ̀yin Nigerian àtàwọn influential yín Nàìjíríà gbogbo wọn jáde Donald Trump is a criminal. Tó bá jẹ́ pé bí gbogbo àwọn influential Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí lo platform wọn láti àná bá ṣe ń lo platform wọn látàná náà ṣe ń lò ó lórí bad governance in Nigeria bàbá Nàìjíríà ti máa lájọ Tinubu ní ṣe kan tó ṣe Nàìjíríà ọ̀rọ̀ wa ti níyànjú. You see them coming out, Donald Trump, they want to invade Nigeria, they want to do this. Ẹni tí ò lè sọ̀rọ̀ gan-an ká gbọ́ dání, olóòrùn náà fẹ́ sọ tẹ̀wọ̀n. But ẹ gbàgbé ìgbà tí Fẹ́mi Fani-Káyọ̀dé tó fún Amẹ́ríkà ní fígọ̀. Ẹ gbàgbé ìgbà tí Reno Mọ́kìrì tó fún Amẹ́ríkà ní fígọ̀. But the same thing, immediately táwọn people tó ti fún wọn lágbàdo jẹ, wọn ò lè sọ̀tọ̀ mọ́. Wọ́n ti jàgbàdo ẹ̀ lè sọ̀tọ̀ mọ́ gbogbo yín ti jàgbàdo. Ẹ wá ń change ọ̀rọ̀. Ṣé mo palábò sí ti pọ̀ jù? Because now you care about the mineral resources but you don't care about the life of Nigeria. Ẹ̀yin tẹ́ wà ń bíbá mélòó nù yín gẹ́gẹ́ lè jáde ta ló lè jáde nù gbogbo wa tá wà ń bíbá tó lè sọ pé the mineral resources nǹkan tí àlùmọ́nì tí Ọlọ́run ṣe fún Nàìjíríà pé mo benefit inú ẹ̀. Mélòó nù wa ló lè sọ pé mo benefit? I don't care. Nigerian today the Nigerian life matter. Be Muslim, be Christian, bó jẹ́ babaláwo, bó jẹ́ ìyáláwo, wọ́n pa àwọn èèyàn wa Nàìjíríà. This thing need to stop. Wọ́n need láti stop. Because a fẹ́ sọ̀tọ̀ ọ̀rọ̀. Gbogbo wa ti yọ humanity kúrò nínú life wa, a kàn gbóṣì dání. Wọ́n ṣe pa wá everywhere. Wọ́n sọ àwọn politician sọ̀rọ̀ kan lórí burúkú. Àwọn yẹn wọn ò rí kankan ṣe kán gbogbo lé wọn lọ́wọ́ kán ṣe gbogbo ẹ̀. Ẹ jẹ́ ká bára wa sọ tọ̀rọ̀. Life ló mọ́tà ju mineral resources. Wọ́n ní tí ẹ̀mí bá ṣì wà retí ṣì ń bẹ. Gbogbo àwọn táwọn àmì bàbá bá kọ́ 10-story building. Tí ẹ̀sẹ̀ tó bá ju agbára wa bá ṣe wálẹ̀ níyì tí dọ́tọ̀ bá nídìí owó ẹ̀ nírò lẹ́ẹ̀mejì pé ilé mi yẹn bá mi tà á kẹ́lẹ̀ dọ́là mímí. Why are we caring about the resources in Nigeria today? Why? America bá fẹ́ wá gba resources tó bá jẹ́ pé mission wọn nìyẹn, let them come. Ká fún wa ní life káwa náà ṣe ẹ fi Libya compare wọ́n lọ Libya wọ́n ṣe kinní kan ọmọ Nàìjíríà sì ń fi ẹsẹ̀ rìn láti Nàìjíríà wọ́n lọ Libya láti lọ ṣerú mẹ́. Wọ́n fìlú tí wọ́n ń bílẹ̀. Wọ́n sì lọ ṣerú Libya. Ṣé kò pé wọn ni? A ní ìlú ti bàjẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ pé kinní. Ẹ jẹ́ ká bá wọn politician Tinubu wọn ò gbọ́ kankan ọmọ Nàìjíríà bá ṣe ń pariwo ní wọ́n tún lọ wòròṣòkè bẹ́ẹ̀ wọ́n tún lọ ń wọlé lọ́wọ́ wòròṣòkè again àwọn tó tún jáde ẹ tún sọ pé tún declare Ṣòwòrẹ́ wanted because ẹ fẹ́ jẹ́ káwọn yẹn bá yín sọ̀rọ̀ ẹ lọ wo in the last 48 hours ẹ lọ wo achievement of Nigerian military níbo náà ti káwọn tán kọ́ síta pé wọ́n ti rẹ́ escape àwọn yẹn lọ́wọ́ kidnapper yẹ bẹ́ẹ̀ sọ pé wọ́n jíyàn gbé àwọn tó wá rescue látàná ìbọ̀lẹ̀ ti rescue wọn síta àwọn Boko Haram tẹ́ arrest látàná ìbọ̀lẹ̀ ti arrest wọn jáde ṣé ní mo máa ń gbàdúrà kan àlọ́ ní Nàìjíríà ọjọ́ ìjẹ́ kí Nàìjíríà ṣẹlẹ̀ sáwà o tí Nàìjíríà bá ṣẹlẹ̀ sí anybody á dùn yín gan o
àádùn yìí o àwọn bíbọ̀ kí apá wa o so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní one voice ẹ jẹ́ kí ìjọba ṣe nǹkan tó tọ́ fún wa. ẹni látà ni wọ́n ti rẹ̀ sí kó Boko Haram síta báyìí. wọ́n ti kó àwọn tá kidnap síta wọ́n ní wọ́n ti rescue látàná. àwọn bí tó ẹ mọ̀ má kó wọn jáde ẹ mọ̀ má arrest wọn láti yẹjọ́ ẹ. The fear of Donald Trump is the beginning of wisdom. Sherry, make Nigerian great. Ọlọ́run. Sherry, make Nigerian great. Ọlọ́run ti gba ọgbọ́n lórí yín. Baba, analyze everything about Nigeria. Wọ́n ti kó Boko Haram jáde báyìí. Ẹ wo ẹ continue. Ẹ jẹ́ ká máa pariwo ọ̀tọ̀ ní kí wọ́n rescue èèyàn ọ̀tọ̀ ní kí wọ́n rescue èèyàn ọ̀tọ̀ ní pé kẹ́tù lọ síbẹ̀ ọ̀tọ̀ ní kẹ́ lọ síbẹ̀ kẹ́ ní witness. ẹ ká gbọ́ nǹkan tí Triple A sọ. wọ́n rescue èèyàn ká gbọ́ nǹkan tí Triple A sọ. ṣé mo ní conference tó ti jáde láàrin 24 hours conference tó ti sáré jáde report tó ti sáré jáde láàrin 24 hours láti 2 years torí pé Donald Trump sọ̀rọ̀ 24 hours mo dẹ̀ rí conference tó ń tẹ̀léra wọn pé tí o àmọ̀kọ́ pàǹtí. tí o fi dé àti gbọ̀bá bá wà bàbá mi kéèyàn kàn sọ pé àwọn tó ń ṣe dá àwọn tó nímú mi kò ṣe dáadáa kan kéèyàn sì dúró pé náà ò ṣe dáadáa sẹ́ẹ̀. kó fi lè múra ẹ tó wo tó ṣe. ẹ jẹ́ kí make Nigerian great ti parí ọ̀rọ̀ wọn. Bàbá yìí ẹ ti analyze ẹ jọ ẹ kó parí ọ̀rọ̀ wọn ó ń dùn mọ́ everybody ẹ ń wo comment section ni ẹ kí bàbá yẹn sọ̀rọ̀ ẹ jọ. ṣé ẹ jẹ́ ká bàtà bá lè sọ̀rọ̀ ẹ tó lè gbà wá ẹ jẹ́ káwa ká mọ keep on sọ̀rọ̀ so that àwọn people yìí tí Nàìjíríà tí kan bá ń ṣẹlẹ̀ tí kan bá ń gbègbèsẹ̀ ẹ máa rí i pé ìkànnì àṣẹ ìjìbọn tí ìjọba ní ká dákẹ́ kíjọba máa fojú òsì wò wá ìkànnì máa continue lọ nìyí. so bàtà bá ṣe ń bára wa sọ yìí kí gbogbo kíní kan lè ṣàtúnṣe. I'm proud of Nigeria since the last 24 hours èmi ti proud of Nigeria because I ti rí solution. ẹ wá Nàìjíríà ò lè work o ẹ jẹ́ ká gbàgbé o. bàbá mi síbi táwọn ìbọ̀dé bá kàtì ẹ̀ lọ. ẹ̀yin lè proud Nàìjíríà bàbá ti ṣe ìgbà tó lọ ọmọ Odùduwà ní àwa ọmọ Odùduwà àkíyèsí ọmọ Nàìjíríà. wọ́n ti sáré gbègbèsè láti ẹjọ́ ìṣó wọn ṣe nǹkan wọ́n tún pa àwọn 17 kan ní Kánò lẹ́yìn tán ní ọ̀pá bandits 17 ní Kánò lẹ́yìn tó yẹ yí ọmọ kọ̀ọ̀kan ṣe. Nàìjíríà ò lè wọ́. wọ́n ti kọ́ solution kékeré náà kò mẹ́ fún wa kó lè eléyìí shock mi o make Nigeria great eléyìí shock mi o wow ẹ continue ẹ jọ make Nigeria great ẹ continue get round up so that káwọn ètò kun àwọn Triple A àwọn tó ṣe ìwọlé kan lè bá sọ̀rọ̀ díọ̀ káwọn mi sì máa sọ̀rọ̀ àti pẹ̀lú wa náà so táwọn ẹ bá sọ ẹ máa tún bá analyse mọ́ ta ló kọ́ dé nínú Triple A àti díọ̀. Triple A ṣáájú mi dé. Okay, Triple A, right on my brother. ṣé ẹni ṣẹ́rí mo kí everybody o mo kí everybody ṣẹ́rí ẹni tó bá jẹ́ Nàìjíríà ọmọ Nàìjíríà gidi tó bá dẹ̀ ń follow up politics in other countries kò ní sọ pé kí irú Trump yẹn kó má wá sí Nàìjíríà kó má wá help wọn. mo rántí nígbà tí Trump kọ́kọ́ wọlé lọ́dọ̀ wọn báyẹn àwọn náà ń fèsì border issue ẹni tó bá wà ní US tó bá parọ́ kó já mi o first thing tí Trump kọ́kọ́ ṣe ń gbà yẹn ó build walls ẹni tó bá jẹ́ US tí ọ̀rọ̀ yẹn ò bá papọ̀ kó jọ kó já mi ó build walls pé jẹ́ kọ́kọ́ build walls. They even call it Trump wall. Yeah, walls ló kọ́kọ́ build ó kọ́kọ́ ṣe kí ni ó secure lẹ́yìn ìgbà yẹn ìwọ tó bá fẹ́ gbọ́ under walls yẹn wọ́n máa pa ẹ́ pakúpa ni wọ́n máa rí ẹ mú. Oye ẹni tó bá dẹ̀ tún follow ìgbà tó tún jáde ní ìsinyìí báyìí tó yẹ pé ó tún jẹ́ president ní ìsinyìí báyìí ó wà concern pa àwọn people ẹ̀ kò sọ pé má wọnú ìlú mi legally you are free to move but wọnú ìlú mi illegal máa mú ẹ ṣáà ni ìyẹn mo ò fẹ́ mo bọ́ ṣe ń yàn tó ṣe ń ara àṣẹ bó ṣe ń ṣe é tó máa mú ẹ
though ọ lè máa ṣe ní àwọn that way ọmọ pé tó máa ń ràn àwọn míì níṣẹ́ ọ máa jíṣẹ́ jẹ́ but ó make sure pé mo fi bẹ̀rù sẹ́lẹ̀ ara everybody pé o ò lè wá sílùú mi kó máa ṣe anyhow. nísìnyí láàárín 24 hours èèyàn sọ̀rọ̀ president jáde wá ó ní àní ìdí ẹ̀ ẹjọ́ tó yọ ṣé wọ́n ló máa sọ wípé mi ní ìdí ẹ̀ ìwọ tó wà ń bẹ̀ fún 2 years torí kan tó ń ṣẹlẹ̀ ó wá sọ̀rọ̀ láàárín 24 hours ó ṣe wá ń gbé ìgbésẹ̀ dàtú ìṣòmọ̀ kan tó ń ṣe president ò ní vice ni gbogbo wọn ò ṣe sọ̀rọ̀ kó sọ̀rọ̀ kí Trump gbọ́ kó lọ sí social media platform wọn kó lọ sọ̀rọ̀ kó gbọ́ ẹ máa mọ̀ pé ayé gbogbo wọn máa bàjẹ́ mọ́ ẹ mọ̀ pé gbogbo wọn ló ní property in US Trump máa kọ́ ibi táyà ayé wọn ti kọ́kọ́ máa bàjẹ́ nìyẹn. Anywhere tàbá ní properties all over the world Trump máa gbẹ́sẹ̀ lé anywhere. Trump máa gbẹ́sẹ̀ lé náà Trump tí ò ráyè kò gbọ́ kankan. triple A orí ẹ wà ń bẹ. anywhere tó bá ní property sí ó kọ́kọ́ gbọ́ pé o sọ̀rọ̀ lásán wọ́n ẹni pé social media wọn paná díẹ̀ oníkálukú lọ jókòó ni ó lè sọ̀rọ̀ sí ìlú mi social media wọn everybody máa go lórí social media Twitter everything wọ́n máa lọ síbẹ̀ but Nigeria kí ordinary governor sọ̀rọ̀ ilé tó rà sí US wọ́n á tún jáde wọ́n á ṣe everything record wọ́n máa gbé jáde báyìí criminal record tó bá wà US wọ́n máa gbé jáde fún wọn ọ̀kọ̀ kíkọ̀ gbọ́n wọn ò ní ṣerú everybody mélòó ọ̀n jẹ́ ti president síwájú ọ̀n ti president síwájú ìwọ náà ló kú gbé wa lọ ìwọ àwọn ti ọ ní tí ọ̀rẹ́ mẹ́rin márùn tí kò bá jẹ́ olórí ọ̀daràn tó yẹ wọ́n bá ti mú olórí ọ̀daràn ẹ lọ bọ́ọ̀gà àbí ọ̀gá ẹ ṣe nǹkan tó bá fẹ́ ṣe so àwọn tó rescue yẹn ìwọ mọ ibi tó wà láti 2 years but ìwọ ṣe o lè gbà wọ́n lẹ̀ láàrin 24 hours tá lè ń tàn that means ẹ mọ ibi tó wà ẹ̀yin gangan lẹ fún wọn níbi tó wà ẹ kò lọ́rùn ẹ máa pick and go ni gbogbo àtàwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ọ́ ní they were after our resources ọmọ Nàìjíríà mẹ́rin lè sọ bí resources Nàìjíríà ṣe ń move out bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ àṣọ ọmọ Nàìjíríà mi ní idea ẹ̀ kò sí. the resources tó mọ̀ ń pa ìtọ́kàn on smuggle overnight báwo ni o ṣe mọ̀ pé wọ́n fẹ́ wá gbà resources tó mọ̀ ń pa ìtọ́kàn tí wọn ó bóyá wáyé tó bá ní báwo ni crude oil ń ṣe jẹ́ o báwo ni mineral resources ń ṣe báwo ni gold ń ṣe ń lọ silver o mọ bó ṣe o láì díẹ̀ o láì díẹ̀ o dẹ̀ sọ pé wọ́n gba mineral ṣé ó kàn ẹ̀gbọ́n ni kí ni mineral resources ṣé ó kàn ó dọ́dọ̀ ẹ̀ kí ló ń sọ à ń sọ pé wọ́n ń pa àwọn èèyàn ẹ mọ̀ pé àwọn pípì wọ́n sásábẹ̀ religion ni wọ́n fi religion operate. ẹjọ ẹ power tap. wọ́n fi operate religiously. tọ́mọ ìyá àti ẹ bá wà nínú àwọn tó pa yẹn ò ní sọ pé kí Trump má wà. kó wá sí kó tó bá máa ṣe kó bá máa gba gbogbo bí nílùú ìsọ̀sì kó gbà á bó tí gọ́ọ̀mẹ̀ntì ò bá lẹ́bọ lẹ́rù kí lẹ́rù ń bá ẹ̀ fún ọ̀tẹ́mi fẹ́ mọ̀ nìyẹn. ìlú mi sọ pé òun fẹ́ wá assist tí òwò ò bá lẹ́bọ lẹ́rù kí lẹ́rù ń bá ẹ̀ fún. èmi wò bí a ti gọ́ọ̀mẹ̀ntì bá tó bá àwọn kàtà aṣáàrí ìkọ̀ tó ṣẹlẹ̀ láàrin Gaza àti Israel àrí ìkọ̀ tó ṣẹlẹ̀ láàrin Iraq àti tí gọ́ọ̀mẹ̀ntì ò bá ti lẹ́bọ lẹ́rù máa bọ̀ wá ṣe nǹkan tó fẹ́ ṣe. but most ọ̀ní ẹni tó gbin iṣu òun náà ló mọ ibi tí kinní ẹ̀ máa ta dé ẹ̀yin lẹ gbìn ẹ̀yin lẹ mọ ibi tó máa dá ẹ ṣe mọ̀ pé tó bá ti débẹ̀ wọ́n ti mọ gbogbo àṣírí yín máa tún yín síta bí ọmọdé because kò ní bù ẹ̀ á jẹ́ kó mọ̀ pé àwùwọ́ ló ń pa wá ìwọ gọ́gọ́ ló ń pa àwọn pípù ẹ̀ òun ni Canada government sọ ní ó ní both PDP and APC they are all terrorist parties. Tí ò bá sí nǹkan tó gbọ́ wọn ní sọ pé terrorist parties bọ́ Nàìjíríà tẹ bá tún ebi ọmọ yìí tí ìmọ̀ ibi tó tún léèyàn tó fẹ́ wá gbà ẹ́ lẹ̀ o tún sọ pé o fẹ́ kú sí ni ìwọ náà fẹ́ kú ni. bóyá Jésù wọn fẹ́ pè Jésù. ọ̀nà ẹ̀ ti ń sọ ọ́n tó bá ti ṣe tán pẹ̀lú east àti north wọ́n ti ń bọ̀ lọ́dọ̀ àwa Yorùbá náà díẹ̀ ọ̀dẹ̀ ti ń wọlé bọ̀ wọn ò tí ì wọlé fúlì bọ̀ tó bá wọlé fúlì agbára tiwa gan ò ní gbé mọ́.
wọ́n á sọ oríṣiríṣi agbára wa wá gbé ní wọ́n fẹ́ wá gba ní wọ́n fẹ́ wá gba Ọlọ́run má resources jẹ́ kán wá o, kán tó bá wa yanjú ẹ máa bọ̀ tẹ́ bá bí Tinubu dáa kó aláwọ̀ àwa OPC pé ká lọ fèsì wọn bóyá àní fèsì wọn. kó má tẹ̀ bá wa yanjú wọn irú èmi ò fẹ́ kán tẹ̀ délẹ̀ wa rárá mi ì fẹ́ kán délẹ̀ wa rárá ẹ bá wa yanjú wọn sọ̀hún kán gbọ̀hún máa ṣọ̀hún re kán máa gbọ̀hún ṣọ̀hún re. ẹ ká sọ gbogbo ilé o. àgbọ̀ yìí sà. Bàbá wa make Nigeria great àti triple in fact ọ̀rọ̀ ńlá lẹ sọ fún mi. Kẹ́rí ẹ má bínú pé mo máa mention orúkọ Sowore mo ṣàṣì kí n má mention ẹ̀. Ó sọ̀rọ̀ kan ní ṣé 2015 kan ní ẹ̀ no 2015 2022 ó ní revolution tó máa ṣẹlẹ̀ Nàìjíríà ó ní Tinubu ló máa jẹ́ kó make it easy. Kí dẹ̀ ni máa yẹn rí tó fi sọ̀rọ̀ yẹn ó mọ̀ pé Tinubu ò ní kankan láti offer Nàìjíríà torí bàbá wà too egoistic. Agbára ni bàbá ń lé, ipò ló ń lé, kò ní interest masses lọ́kàn rárá. Mo dẹ̀ tún máa àánú mi àtúnṣe àwọn tó máa sọ pé ká kọ́kọ́ lé Oòduà nation ṣe rí kì í ṣe pé Oòduà nation ò dáa láti lé bó ṣe rí structure tó wà ńlẹ̀ lọ́wọ́ bá a lé Oòduà nation gan nǹkan á tún bàjẹ́ sí ìdí àtìtúmọ̀ tẹ́ bá wo settings tó ń lọ lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn tó jẹ́ pé criminals tó ní criminal history gbogbo wọn náà fi ń jẹ olórí ìlú kọ̀ọ̀kan kiri most of ọba ilẹ̀ Yorùbá tẹ́ bá lọ wo most of them record wọn plain. Àwọn ilé náà ikú ilé tó àbí ọ̀rìn pé wọ́n ní ikú ilé ó bá pa nítorí ó lè pa ní so ikú ilé náà làwọn náà fọmọ Yorùbá lọ́tọ̀. So I now got so surprised láti announce mi ò mọ̀ pé àwọn tó ní blue tick wọ́n pọ̀ gan lórí X tó ń pè ní Twitter tẹ́lẹ̀. These are so called báwo máa yẹ pé àwọn APC data boys tọ́ra data fún kọ́bẹ̀ẹ́sì wa máa ṣe damage control fún ìjọba wèrè tá a ní. So ṣẹ́rí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn sìn báyìí tí Amẹ́ríkà bá náà fẹ́ wá gbà wá kọ́ máa bọ̀. Èèyàn kan sọ lẹ́kọ̀ọ́ pé kọ́ máa wọlé Yorùbá wọ́n ti wọlé Yorùbá tán. Queen ẹ rántí pé mo sọ lánàá pé ní ìjẹta náà ṣì wọ́n kidnap èèyàn kan ní ìjẹta náà ìsọpọ̀ gba 5 million lọ́wọ́ ẹ̀ ní ṣáìdì ọ̀nà díròkò ẹjọ́ ṣọ́wọ́ Yorùbá tán wọlé Yorùbá tán wọ́n nígbà tó lé wọn pé ó ní odò kan báyìí bẹ́ẹ̀ tó yẹ pé odò yẹn náà fi ń cross láti Ogun State lọ sí Ayọ̀bọ wọ́n nínú odò yẹn làwọn Fúlàní ẹ̀gbà tó gbà sálọ. Nǹkan tó tí wọn tó ti dérú bẹ̀ yẹn ẹjọ́ ṣọ́wọ́ wà lára tán t'Amẹ́ríkà bá máa wá kọjọ kọ máa bọ̀ kọ rescue her because àwa tá a ní tá bá sọ pé tó bá ń ṣẹlẹ̀ pé torí pé kò kàn wá gbogbo alálẹ́bí tá a lára ń lé. Bàbá mi ẹ má bínú pé mo interrupt yìí o ṣé Kwara State ló ń ṣẹlẹ̀ Yorùbá mọ́ ni ẹ jẹ́ ń sọ yẹn sọ ilé tó ṣẹlẹ̀ ní Kwara State tí wọ́n pààyàn lọ bí ẹran. Bàbá mi ẹ mọ̀ kan ṣe ní Kwara State ò kí ń ṣe fún ilẹ̀ Yorùbá confused land níbẹ̀ yẹn. ta ló sọ fún ẹ ibo ni Ọ̀yọ́ wà Ọ̀yọ́ lé ẹni sùúrù níbo Ọ̀yọ́ lé wà Ọ̀yọ́ lé ibo ló wà. ẹ mọ̀ dídùn pé confused state ni Fúlàní ti invade àwọn tipẹ́ gbàgbé ẹ bro ẹni sùúrù mélòó ni gbogbo Fúlàní ní Kwara State. ẹni sùúrù ṣe ní gbogbo àwọn tá à ń sọ Yorùbá lẹ́nu ni brother ẹni sùúrù à ń ṣe ọgbọ́n ni. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ ẹ ká gbọ́. ẹ má ẹ̀ka tó sentiment. ẹ tó bá ti lè mention pé Kwara Ìlọrin ò kí ń ṣe lẹ́ Yorùbá ibo lọ́yọ́ lé wà. ẹni sùúrù náà ṣe àwọn àjọ ń ṣe ideas ń bí ni. nǹkan tó idea ilé tó ṣe ayé ò make sense. brother ẹ kọ́ sùúrù ẹ kọ́ sùúrù. alaye máa ń sọ sí àmọ́ra rí orí social media láti gbàgbé ara rẹ̀ the same ẹ̀yẹ ká kó láì síra wa. Queen ẹ bá wọn dá sí abẹ́. ẹ̀yẹ ká kó láì síra wa. ẹ má bínú bàbá wa ọmọ èṣù ẹ jọ
ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé ni ṣe mọ̀ pé nǹkan tí àwọn ń sọ ó yé mi mo dẹ̀ rò pé púpọ̀ ní wa náà ló yé ṣùgbọ́n tá bá ní ká sọ ọmọ Oòduà náà la máa pè wọ́n ọmọ Yorùbá náà la máa pè wọ́n ìyá mi ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé Sàríkí ni wọ́n jẹ nílùú Fúlàní lé ni o nílọrin lé bẹ́ẹ̀ Ìlọrin náà èmi àti yín tá à ń sọ̀rọ̀ ìta bá débẹ̀ lénìí. Nǹkan tó ṣẹlẹ̀ ń gbọ́ ọmọ èṣù tọ́lọ́rẹ́tì anything. Nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ẹ̀rí tẹ bá mọ bí propaganda tó máa ń wọ̀ tó máa ń fly. Propaganda statement nìyẹn. Àwọn tó bá gbọ́ tó wà lórí ètò yìí. Bàbá ó máa sink sọpọlọ wọn. Bàbá ọmọ èṣù ẹni sùúrù sà ṣe rí bá ṣe wà yìí àfi tá a bá ń tanra wa jẹ lókù tá a bá fẹ́ sọ fact ni wọ́n sọ yẹn bí èmi àti yín ṣe ń sọ̀rọ̀ yìí tá a bá dé Ìlọrin lẹ́nìí tá a bá sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni wọ́n á lẹ̀ kó pa èmi àti yín ni o wọ́n á sọ fún yín pé Emirate ní bíbá yìí. Really? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n á ní Emirate. Ó tọrọ lọ ṣẹ́rí ṣẹ́mọ̀ pé nílọrin ilé ni Emirate náà máa ń pè àwa là ń pè ní ilẹ̀ Yorùbá ni ara wa ni wọ́n àwọn ò sọ wípé ara wa làwọn mọ́ àwọn kọ̀ọ̀kan nínú wọn out of 100 bíi 10% nínú wọn ló sọ wípé no ọmọ Yorùbá làwọn ṣùgbọ́n àwọn náà tó tún pẹ̀rẹ̀ ọlọ́mọ Yorùbá yẹn wọ́n tún pẹ̀rẹ̀ wọn lẹ́múrètì torí wọ́n ń claim pé Emirate ìtumọ̀ Emirate ò yé mi tó. ìyá mi ọmọ àlè ti pọ̀ ní ibẹ̀ yẹn ṣe rí. bó ṣe rí nìyẹn Fúlàní jẹ́ Queen eléyìí sọ yìí Queen eléyìí tẹ̀ ń sọ yìí àkọ́kọ́ tí mo máa gbọ́ leléyìí o. Brother mi ẹ ṣe findings yìí ṣe rí bàbá sọ̀rọ̀ lórí platform yìí kì í ká kọ̀ wá síbi torí pé a kò fẹ́ rojọ́ tó bá wà less busy ṣe ń get ẹ ká educate ara properly ṣe ń get me and I will also so much appreciate if we are polite to each other ṣe ń get ọmọ èṣù ọmọ èṣù ẹjọ ẹ ká wà polite ẹjọ ẹ ká polite ẹjọ. No. Don't insult me when we are talking. Àwọn gò sọ pé ara wa àwọn ní Emirate làwọn wọ́n ti dájú pé Emirate làwọn. ṣé ibẹ̀ yẹn làwọn Fúlàní ti kọ́kọ́ evade tó gbà wọlé Yorùbá ṣe ń get kí ṣe tá bá yín sọ̀rọ̀ tá bá ń sọ tọ̀rọ̀ fúnra wa ká máa try ká máa ṣe research lórí history wa náà ṣe get me so ká mú yẹn sí ẹgbẹ́ wọ́n ti fẹ́ kí n gbàgbé nǹkan tí mò ń sọ lọ so but ọ̀pọ̀rọ̀ kágbọ̀n baba make Nigeria great àti AAA they have really said a lot so in fact they have spoken out my mind so ó yẹ kí n wà short of words so the fact is ṣẹ́rí ẹ jẹ́ ká fọ ilé ara wa náà mọ́ ṣẹ́rí Oòduà tá à ń sọ yẹn náà àárín wa ti dẹ̀tí gan gidi gan kọ́ lọ sórí àwọn lọ́balọ́ba irú èbí sí ọ tí mo bá yín sọ̀rọ̀ sí ọmọ Ìwó ni mí ẹjọ́ ta ló lè fi ọba Ìwó gbàdúrà síra ẹ̀ kò sí náà ẹ worú ọba Ìwó yẹn náà wọ́n fi ẹjọ́ lórí wọ́n fi ẹjọ́ ìyàwòdì ó lè gbádìí ẹ̀ ó wá ń kó ẹjọ́ ìlú ẹ̀ ń kó lọ sí Saudi Arabia lọ fẹjọ́ sùn ẹjọ́ ṣé yẹn kì í ṣe ìkókó fẹ́ gbà àbọ̀dé wọlé adẹ̀ ní gbogbo wọn bẹ́ẹ̀ lọ kí ló jẹ́ kí ìjọba bàbá yẹn sìn tó fi dorí kodò sí ni pé bàbá yẹn ṣe agbára ni gbogbo wa ń lé ní interest masses ní ọkàn bó ṣe máa débẹ̀ tó máa di emperor òun ni gbogbo èèmù tiẹ̀ tẹ́ bá wo bí Nàìjíríà ṣe ń lọ gan Ṣèyí ló ń rúlù Nàìjíríà Ṣèyí ló ń rúlù Nàìjíríà mi ò rí bí tí first torí pé ó jẹ́ president sàn tó ti move káàkiri pẹ̀lú convoy ọmọ Donald Trump gan move pẹ̀lú convoy tó bá ń kọjá ẹ̀ lè mọ̀ gọ́vnà ìlú yóò move pẹ̀lú convoy mi ò tí ì di gọ́vnà ìlú kó move pẹ̀lú convoy rí tó bá ń kọjá ẹ̀ lè mọ̀. But ìlú wa. I want to open this place for her, but okay. I said if you sure you are bringing it here. Ṣáà ní bọ́dá yẹn bá sọ̀rọ̀ àkọ́kọ́ Mike. So ṣẹ́rí ọ̀rọ̀ tí Kenny sọ tí Donald Trump sọ. Michael, please unmute yourself, please. Ọ̀rọ̀ tí Donald Trump sọ tẹ́ bá lọ wo statement yẹn dáadáa is not a threat. In fact ibi tó dùn mí jù níbẹ̀ ni pé ó rí that disgraceful country. Kẹ́ bá lọ wo kíni tweet yẹn dáadáa. Ọmọ àní mo ka statement yẹn báyẹn ó yẹ kó fẹ́ jábọ́ lójú mi. Is it not disgraceful? mi ní parọ́ fún ẹ
kò sí ìlú tó máa ro irú wọ́ọ̀sì yẹn It's fún not disgraceful. bẹ́ẹ̀ ó declare war padà ní but wà tá tó bá dẹ̀ tẹ́ pé wọlé disgraceful ni wá tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ yeah kí ni a tó bá dẹ̀ bọ́dà mi tó bá wọlé ibi tí wọ́n bèèzì sí yẹn náà máa lọ face àwa táwájọ́ ọmọ Yorùbá ni kẹ́ni wá kò ní ilé láti protect territory wa because tó bá ń sá àwọn ọ̀dọ́ ayé náà hẹ́mù bọ̀ wọ́n ti wọlé tán already now wọ́n ti wọlé Yorùbá àwọn tán Chad tẹ̀ ti bọ́dà lé nìyẹn ẹ ti bọ́dà wọn pa àwọn ìlú tó súnmọ́ ọ ti gbogbo bọ́dà wọn pa lé nìyí because ọmọ kẹ́ Trump ń bọ̀ ṣòye yìí káwọn Yorùbá náà ká get ready ni ká má lé wọn padà bó ṣe lé wọn bọ̀ ni. so ká má fi àjẹbánu ká má fi balẹ̀ ayé àwọn ọmọ wa tó ń bọ̀ jẹ́ ibi tí mò ń sọ̀rọ̀ yín sìn tí bá lágbára láti kó àwọn ọmọ mi ṣé gbogbo ẹbí mi mo lè kó tán ni gbogbo ẹbí mi kan mo lè kó tán àwọn ọ̀rẹ́ mi náà wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ pẹ̀lú fámìlì wọn. kí àwọn jagunjagun ọlọ́dún ẹ mọ̀ kó tó yẹ ká tẹ̀ máa sọ ni ẹ mọ̀ kó tó yẹ ká máa sọ fún àwọn èèyàn ká máa lè kó yé wọn ni pé ẹ má yẹ kó sáwá sílẹ̀ wa ẹ dákun o. invade Nàìjíríà o àwọn terrorist ló ń bọ̀ wá lé kúrò ló ń bọ̀ wá pàkúpà. bẹ́ẹ̀ ni àwọn terrorist ló bọ̀ wá lé o. ìṣe pé wọ́n fẹ́ wá jagun ni o. ẹ máa rú mọ́ wọn lẹ́sẹ̀. wọ́n wá sí Nàìjíríà wá jagun ẹ máa rú mọ́ lẹ́sẹ̀ kó máa wọlé lóòyẹ̀. wọ́n kàn fẹ́ wá lé àwọn terrorist náà fẹ́ wá lé o. fídíò ẹ̀ tẹ̀ wá ń ta ṣe máa ṣe operation yẹn wọ́n fi simulation operation yẹn wọ́n fi wò wá fídíò ẹ̀ mo rí online ṣé èyí pé bọ́ ṣe máa bọ́ ibi tó ń bọ̀ lélẹ̀ ṣé ọmọ adé wá tẹ̀kọ́ ọmọ máa ju nǹkan lẹ̀ ni àbí. irọ́ wọn ò lè ṣe yẹn o. àwọn propagandist ló jẹ́ kó dàbí ìgbà tó kó bí wọ́n fẹ́ wá bá Nàìjíríà jagun. ọ́fíìsì ni olórí burúkú ni wọ́n. wọ́n bá Nàìjíríà jagun o ibi táwọn olórí burúkú yẹn wà náà fẹ́ lọ tọ́kọ́ lọ fèsì wọn. bẹ́ẹ̀ni. Nàìjíríà kọ́ ló ṣẹ̀ wọ́n fẹ́ wá palẹ̀ mọ́ àwọn ẹni ibi yẹn ni. bẹ́ẹ̀ni. So kò possible pé kí ìlú kọ̀ọ̀dúkọ̀ èdè fò kó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa yin odò aláwọ̀ Nàìjíríà kò possible. nǹkan tó fi ń tọ́ àwọn èèyàn náà nìyẹn mọ APC ọmọ bọ́jẹ́ nígbà tó fi ìjòyè àwòdì tẹ́lẹ̀ gbájú yẹn ṣe bí wọ́n ní dẹ̀ máa bá yín ṣe. àwọn tó máa ń burúkú yẹn ni ara wọn ni wọ́n sọ pé wọ́n fẹ́ wá gbé àlùmọ́ọ́nì jàtìjà àwọn tó ń sọ pé wọ́n wọlé kìsà ni wọn. nọ́ọ̀tì tẹ̀lé àmọ́ kọ́ àwọn wèrè ẹ̀ wà. nọ́ọ̀tì náà wà. ṣé ni Nàìjíríà kan ti fọ́ọ̀lù fún o wọ́n kọ́ invade wọn ní o. broda gbogbo ìtawà gan sọ ẹjọ máa bọ́ sí comment section sí ẹjọ gbogbo ìtawà gan sọ yìí. ó nígbà kan tó jí àwọn American citizens kan gbé tí nígbà I think gba Buhari ní àbí Jonathan gba Buhari ní American troop dẹ̀ wọlé wọ́n dẹ̀ evacuate àwọn people yẹn successfully kí Nàìjíríà gọọmẹ̀ tó mọ̀. ṣé ǹjẹ́ tí wọ́n sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn náà. mo kàn sọ yẹn náà ni mo ń lọ sí comment section sí ìyá mi mo lọ comment section wá padà. díò ẹ wà pẹ̀lú wa àwọn èèyàn máa béèrè question lọ́wọ́ yín èèyàn tó bá ní question máa béèrè question lọ́wọ́ yín àwọn tó bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sọ máa sọ̀rọ̀ sí náà. alright sir mo fẹ́ sá ní ìkọ́ ni bóyá ẹ kí n dúró 5 minutes. ẹ máa lọ sí comment section ẹ má worry. ṣe rí lórí ọ̀rọ̀ tá a sọ yẹn. ìjọba ṣe tẹ́ ẹ máa padà wá. bàbá ẹ jẹ́ ká digest lórí ọ̀rọ̀ tó ń sọ tẹ́nìkan bá ti sọ̀rọ̀ ẹ jẹ́ ká digest lórí ọ̀rọ̀ yẹn náà kí gbogbo wa sọ̀rọ̀ tí ò bá sí question ká sọ̀rọ̀ sí lórí general so kẹ́lòmí tó tún sọ̀rọ̀. ẹ jẹ́ sọ̀rọ̀ lé ṣe rí mi original OPC Oòduà ni mí ní yearly 2000 abẹ́ lọ invade Ìlọrin kágé orí emir àwọn tó wà ń bẹ̀ Ọbásanjọ́ ni ò fún wa láàyè gómìnà tó jẹ́ ń tàmì yẹn ọmọ Yorùbá níbẹ̀ torúkọ Muslim ló ń jẹ́ torí wọ́n fẹ́ fi ọba jẹ nílọrin bẹ̀ àwọn sátani Sókótó yìí àwọn náà control Ọbásanjọ́ tán fi fún wa láàyè ká lọ invade Ìlọrin tàmì yẹn àbá ti pa gbogbo Fúlàní tó wà ń bẹ̀ kò dẹ̀ sígbà tá à ní invade yẹn kò sí ìgbà yẹn tá à ní invade Ìlọrin a máa invade Atlas náà ni nǹkan tẹ́mi fẹ́ sọ lé nìyẹn. ẹ ṣe gan-an ni thank you sir. ṣé ọmọ ìṣù ló ṣe ìsọ̀rọ̀ tó ń sìn. bẹ́ẹ̀ most of àwọn èèyàn bí à ń gbé ọ̀rọ̀ yẹn síbòmí nǹkan tí di ọ̀ṣọ́ kò sọ pé Kwara àti Ìlọrin ò sí kan ṣe ilẹ̀ Yorùbá o ó yẹ yín but immigrant Fulani ti pọ̀ jù ń bẹ́ẹ̀ díẹ̀ dẹ̀ ni tẹ́ bá dé àwọn ibì kan ní sáìdì rẹ̀ nísìnyí Fulani ti take over gbogbo ẹ̀. gbogbo wọn la máa pa ká máa gbọ́. débi pé ẹ yẹ kó wá sọ fún yín ṣé mọ̀ pé wọ́n ti nínú Ìlọrin yìí sì báyìí àwọn Ìlọrin gan ti mú oúnjẹ wọn mọ́ oúnjẹ wọ́n ti bọ́yé ṣe nǹkan wọ́n ti mú mọ́ra wọn tó bá fẹ́ ṣe ọdún wọn gan wọ́n ti ṣe papọ̀
wọ́n ti sanra ṣe lẹ́dẹ̀ ìyá ni gbogbo wọn la máa wọ́n ti keep mentality wọn wọ́n ti insert ẹ̀ sí wọn lórí. Raf J ogun máa pa bàbá ẹ pẹ̀lú ìkan tó ń dán wọn èèyàn tó fi ń rẹ́rìn yẹn ní comment section ò ní sórí rẹ̀ ayé máa bàjẹ́ wọ́n ti insert mentality wọn sí wọn lórí. ẹ̀sìn ló fi gbà wọlé sí wọn lára. yéè adàfún yẹn ni ẹni tó sọ̀rọ̀ ẹ̀sìn yẹn wọ́n fi gbà wọlé sí wọn lára. ẹ̀sìn wọn gbà wọlé sí wọn lára. Now you cannot do ẹgbẹ́ yeye ẹ ló sọ pé ìṣẹ̀ṣe lórí báyìí ní sáìdì gbogbo sáìdì yẹn ìṣẹ̀ṣe kò take good concrete ground níbẹ̀ because wọn ò tolerate ẹ̀ wọ́n jẹ́ kó máa yẹ yín pé muslim country muslim state àwọn. wọ́n ṣoògùn ju babaláwo lọ àwọn afáàtẹ̀ rí yẹ àwọn afáà yorùbá tẹ̀ níbẹ̀ wọ́n ṣoògùn ju babaláwo gan lọ. chọ́ọ̀chì gan àti stand níbẹ̀ yẹn gan ó máa ní agbára ká tó sọ pé ìṣẹ̀ṣe. ẹ̀yin ẹ máa wòran ẹ ní sùúrù sẹ̀ èmi sọ fún yín pé a máa lọ invade wọn. And this country I believe everybody has right to their own religion. kánú bá sọ fún aláyè táìmì ẹ gbogbo nǹkan tá à ń sọ ẹ ti máa kúrò lẹ̀ àti máa gé orí ẹ èmi ti ẹ̀ believe pé àti máa gé orí ẹ àti máa fi ọba Yorùbá jẹ. èmi believe pé àwọn pásítọ̀ wa gbogbo àwọn pásítọ̀ tó máa ń jáde tó máa ń sọ̀rọ̀ yẹn. ọmọ ìṣe ẹkọ ẹ ká sílẹ̀ kankan. ó yẹ yín gbogbo àwọn pásítọ̀ yẹn èmi fẹ́ kọ́ jáde kọ́ sọ̀rọ̀ àwọn Oyèdépọ̀ àwọn Adébóyè àwọn kinní kan yẹn káwọn náà jáde kọ́ sọ̀rọ̀ kí Trump bá ti gbogbo wọn jẹ́ papọ̀. ẹ ṣe gbọ́ pásítọ̀ kọ̀ọ̀kan kó sọ̀rọ̀. triple A jọ dúró àwa táwa lórí platform á pọ̀ enough ẹ jẹ́ ká power tap ẹ ká double tap bí program yẹn ṣe ń lọ even àwa táwa lórí panel tábà sọ̀rọ̀ ẹ ká máa double tap. ó yẹ yín ṣebí tí any small thing pastor ló ń dá sí politics jù pastor ló ń dá ló ń sọ̀rọ̀ pastor ló ń rẹ̀ káwọn náà sọ sí tí Trump fẹ́ sọ yìí kọ́kọ́ lo platform wọn kọ́ bọ́ ṣe máa ń sọ̀rọ̀ this thing is not good I see future káwọn náà lo platform wọn fún kẹwàá wo bí Trump ṣe máa mú ẹnì kọ̀ọ̀kan balẹ̀ báyìí a máa gbà tó bá fi pastor kan ṣe example fún wọn àwọn èyí tó kù wọn máa gbére. ṣàwárí the funniest part Trump ti mọ wọn tó ń bọ̀ wá bá o gbogbo ìtàn ń pariwo gbogbo ẹ̀yìn ìbejì ó ti mọ wọn tó ń sponsor terrorist o ó mú ọmọ gbogbo ìjọba máa mú kó. Trump has his own list. wọ́n ní tẹ̀lé wọn lọ́wọ́. ṣe bó ti pa wọn 12 he has his own list. gbọ́dọ̀ Gumi ní ká cut ties pẹ̀lú US Gumi olórí burúkú yẹn káwa cut ties pẹ̀lú US pẹ̀lú nǹkan tí Trump sọ. ó ti mọ kó wà lálẹ́ ní sọ́kùnrin ọdún náà sọ pé ìjọba kan where he is going. oníyà ìlẹ́nu olórí burúkú Gumi ṣe kó lọ sí Mẹ́kà tí wọ́n lè dànù. ẹ̀rọ pé wọ́n ní spy láti jọ tó wọ́n lọ sí Mẹ́kà tí wọ́n lè dànù ní Mẹ́kà. queen ṣé rí ẹ̀mọ̀ kan tó ta àwọn pípì lára ni the current Chief Justice of Nigeria today ṣé àwọn kókó property and job gbèsè ní Amẹ́ríkà tán bá àná kókó lè wọ Amẹ́ríkà kékeré you know the reason why kékeré ẹ̀kún pẹ̀lẹ́ni tó lọ ṣe ìbò Imo State àti ìbò Èkìtì State Ọ̀ṣun State that is the reason why tá ṣe bá ní kékeré ẹ̀kún. wọ́n mọ gbogbo wọn. kókó lè wọ Amẹ́ríkà mọ́ yes ṣé àgbà pé Rufai lè wọ Amẹ́ríkà mọ́ Yàyà Bello lè wọ Amẹ́ríkà mọ́. Trump ló bá ní gbogbo ọ̀kìnní ẹ̀ because of Ọ̀ṣun election ló ṣe bá ní gbogbo wọn. ṣé ìṣòrí máa ní tí ẹ bá ń ba lọ Tinubu màmá wọn mọ Trump dáadáa ẹ mọ̀ pé wọ́n wà á bì bàtà ṣe gbogbo election wọ́n mọ irú máa yẹn wọ́n mọ iṣẹ́ tó ń ṣe ẹ lọ wo the list of Nigerian politicians tí Trump ban because of election rigging ní Nigeria between 2015-16 to 2020. Kékeré ẹkùn your former Chief Justice of Nigeria ta lè pè ní the fourth position in Nigeria today kò lè wọ Amẹ́ríkà bó ṣe wà yẹn wọ́n ti bá ní ẹ̀ kò lè wọ Amẹ́ríkà. mo ń ṣe ibi. ṣé ti yé yín because of pé wọ́n lọ election tó ń ṣe ẹ wo judgement tí olórí burúkú kékeré ẹkùn lọ fún Imo governor náà bá fún ọ̀dà governor Nigeria. ẹ jẹ́ kí n sáré remind yín lélẹ̀ ṣé mo pé ó ní US congressman kan ó ní Nigeria a whole country ní stadium church kan dẹ̀ fẹ́ build gigantic ark of kini bàbá wẹ̀rẹ̀ yẹn fẹ́ build ó ní kò generate revenue fún country o ó fẹ́ generate revenue fúnra ẹ̀ church kan dẹ̀ fẹ́ big gigantic ṣé ẹjọ́ ibi tí bàbá yẹn fẹ́ kọ́ ṣó fẹ́ tóbi ju stadium lọ ni. ó ju stadium o. ẹjọ́ ṣé gọ́ọ̀mẹ̀ntì fẹ́ máa pa owó yẹn sí lápò àbá rẹ̀. owó rẹ̀ ló fi kọ́ náà.
bàbá ìjà ló sọ pé òun ti rí lé òun ní ẹ̀bùn lò. ọ̀hún rí wa wọ́n by one fílámẹ́ǹtì mò ń yẹ o bọ̀ ìwọ máa ṣe nǹkan tèmi máa kọ̀ sọ ni pé gbogbo anybody tó ń lo ọ̀rọ̀ yìí tó fi ń make fun tó fi ń cash cruise ní ṣoríire tọmọtọmọ àdánwò máa dé bá yín ní lágbára Ọlọ́run torí gbogbo àwọn tá à ń jáde yóò ń dùn wá tọkàntọkàn ni o ìgbà míì ó máa ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kiri yín wọ́n mọ̀. ọjọ́ sì kan ní US tó tóbi tó Deeper Life tó bá lè sọ church kan tó ní branches tó dẹ̀ tóbi tó Deeper Life kò sí kò sí. No, the largest church auditorium tó tóbi jù lágbàáyé. The church largest church auditorium tó tóbi lórí ìgbọ́. Wọ́n ní ẹ̀bùn dùn. From number 1 to 10 Nigeria ló wà. Kí ni bàbá yìí? Pastors tó lówó jù Nàìjíríà ló ti bẹ̀rẹ̀. Bàbá yìí sọ pé òun ti rí ẹ̀bùn, òun ti rí lóhun tó bá gbé jẹ́. Bàbá òun fẹ́ lọ sí ẹ̀bùn. Ẹja padà sórí security yẹn. Ìkọ́ tèmi máa kọ̀ sọ ni pé yes sir ṣe mọ̀ pé èmi ò tẹ̀sí sọ̀rọ̀ látàrí ìkan díẹ̀ mo kàn fẹ́ sọ torí báwo lẹ́yìn sọ ọ̀rọ̀ púpọ̀ gan-an kò kún inú basket kí n lò ní èdè Gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ just one tweet lásán látọ̀dọ̀ Trump ó ti fẹ́ máa tọ̀ sára just one tweet máa yìí dẹ́kẹ̀rẹ́ ó kàn sọ pé òun pé tí wọ́n bá kí ló sọ pé Nigeria is a particular concern pé tí ìjọba ò bá take measure pé kọ́ fine báwo lẹ́yìn sọ pé kọ́ fine solution sí ongoing genocide tó ń ṣẹlẹ̀ pé ó máa come in ó máa invade àwọn terrorists kí ló yẹ kí Tinubu ṣe ó sáré ń gbọ́n sọ pé òun fẹ́ máa lọ US kí ló yẹ kó ṣe bó yẹ kí ó pe àwọn security agency ẹ̀ ni kọ́ mọ solution so ó kàn ń fáyé wa tàfàlà ní òtẹ́ mọ́ reason why tó kàn fi wà lórí ìjókòó ní ó kàn ń fáyé ọmọ Nàìjíríà tàfàlà láti jọ ẹ̀ ni. Ẹ wá kò sí ìgbà tó mọ̀ kó ní solution Tinubu ò lọ US ó fẹ́ lọ tẹ́lẹ̀ náà ṣèbó ẹ̀ṣẹ̀ cancel ẹ̀ ni ṣèbó ẹ̀ṣẹ̀ ó fẹ́ lọ lẹ́ni tẹ́lẹ̀ náà ṣèbó ẹ̀ṣẹ̀ cancel ẹ̀. ọkọ̀ fi tàn wá ni wọ́n fi ṣàkàrà ń kó ń lọ ni. Ẹ jẹ́ ká understand bí gọ́ọ̀mẹ̀ntì ṣe máa ń wọ̀kì. Yes sir ẹ wo wà láìtàlá ẹ̀ security Nigeria kò lè ever solve ṣẹmọrísì wà tó fi ní ever solve ni pé àwọn security budget lásán tó yẹ pé ọ̀n fọ̀ wọn senate láti fi secure state wọn lásán already àwọn security budget yẹn dẹ̀kẹ̀rẹ̀ is a cash budget tó yẹ pé kò wà accountable rárá tó yẹ pé bọ́ọ̀ náwó yẹn kò tẹ̀ kàn anybody ṣé kò yé yín bẹ́ẹ̀ yẹn sìn so mi ò Nàìjíríà ayé mi ò mọ̀kọ́ tí mo fẹ́ sọ wàláì mi ò mọ̀kọ́ tí mo fẹ́ sọ mọ́ nǹkan tó ń dùn mí jù ni pé pẹ̀lú bí gbogbo kan yẹn ṣe ń ṣẹlẹ̀ àwọn olórí burúkú kan máa yìí tún wá online láti wá máa defend olórí burúkú bàbá yìí. ẹ jẹ́ kí n help yín ẹ má bínú ẹ̀gbọ́n pẹ̀lú ẹni tó kò dé. ẹ jẹ́ kí n help yín ṣé mọ̀ pé gọ́vnọ̀ ó ń gba security kínní lóṣooṣù ṣebí 600 million náà pé owó yẹn tí peace bá wà kò sí bó ṣe lè gbówó yẹn jáde ṣé kò yé yín sìn bí wàhálà ṣe wà ńlẹ̀ yẹn sìn tó yẹ pé wọ́n jíyàn gbé wọ́n pààyàn wàhálà ṣáà wà ń lò so security allowance yẹn máa high gan owó yẹn máa pọ̀ so bí bàbá gan ṣe wà lábújá yẹn fàmílétè bùjẹ́ dànù ni bó bọ́ ṣe ń gba lónìí yẹn sí wọ́n lè justify pé insecurity táwọn ń jà o nítorí ẹ̀ so billion àwọn ti pín fún àwọn governors. ẹ má bínú ẹ má máa pe man ẹ má máa pe kọlù bàbá ẹ má máa pe bàbá kọlù lórúkọ. irọ́ bàbá ni so kí ni mo ń try láti ṣàlàyé sí pé tí wàhálà bá wà ńlẹ̀ bàbá ni make Nigeria great àwọn governors máa gba owó kọlù nìyẹn. tí ò bá sí wàhálà nílùú kò sí bó máa ṣe fún wọn ní security allowance tó máa ń fún wọn yẹn èló ni salary governor ṣé ó tó 1 million ni Tinubu gan bóyá wà yẹn salary ò tó 2 million naira lóṣooṣù ẹ lọ Google ẹ but ṣe rí
àwọn security deposit tó ń fún àwọn governor yẹn 600 million every month and owó yẹn dẹ̀ rèé òun ló yẹ kó máa kan ọlọ́pàá pé wàhálà wà ń bì kan o wọ́n jẹ́yàn gbé o wọ́n fẹ́ mobilize ọlọ́pàá wọ́n fẹ́ mobilize army ẹ lọ wo ìgbà tí Jonathan fi wà ń bẹ̀ ẹ mọ etí Dasuki nìkan kó jẹ ni Dasuki billions máa ní ṣé kò yẹ yín sìn ó ní interview kan tí bọ̀bọ̀ yìí kì í ṣe Rufai ní Channels TV kí lórúkọ Ọkínbalóyè ó interview bàbá Yorùbá kan tó ń sọ̀rọ̀ Emefiele mo wá ń bi ṣẹ́njọ́ yẹn mi ò wá pick orúkọ bàbá Yorùbá yẹn tó ní Emefiele wá bá òun tó wá látọ̀ṣun yẹn kí lórúkọ ẹ̀ sí. ó ní Emefiele wá bá òun wọ́n pé àwọn kan wà ní Nàìjíríà yẹn òṣèlú Adéyẹyè ó ní wọ́n ń pín owó wọ́n fi Emefiele bóyá ìgbà tó jẹ́ CBN governor yẹn Emefiele wá jẹ́ azaman sí àwọn politician yẹn ó ní òun ò lè dárúkọ wọn ó ní Emefiele wá bá òun Emefiele wá ṣàlàyé sóhun pé wọ́n fẹ́ pa òun as a CBN governor òun wá sọ fún Emefiele pé as a CBN governor go to the police now Emefiele wá sọ fún òun pé òun ò lè lọ bọ́ ọlọ́pàá bàbá yẹn sọ pé ọwọ́ ẹ̀ ò mọ́ ló ṣe lọ bá àwọn ọlọ́pàá yẹn kí ló ń ṣẹlẹ̀ Emefiele wá sọ fún wọn pé there are some high profile politicians ní Nàìjíríà tó yẹ pé wọ́n ti ṣí ọ́fíìsì sórí òun bí dọ́là yẹn ṣe ń bọ̀ láti Amẹ́ríkà dọ́là tó ń gbà lóṣooṣù yẹn ẹ mọ̀ pé Nàìjíríà ò print dọ́là náà ṣe bí a máa ń gbà lọ́wọ́ Amẹ́ríkà ni bówó yẹn bá ṣe ń bọ̀ pé àwọn pípò yẹn náà ń gba owó yẹn pé wọ́n ti jẹ Nàìjíríà jù bàbá yẹn wá sọ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí òun ò máa lè lọ ó gbọ́dọ̀ sọ jáde jẹ́ ká lọ bá aṣíwájú ò tí ì jẹ́ president gbà yẹn ó ní president wá ń sìn o ó ní káwọn lọ bá aṣíwájú òun wá pé former governor of Ọ̀ṣun state Arẹ́gbẹ́ṣọlá kọ́ ni bọ́ì ṣe bóun ní bọ̀ẹ́bọ̀ẹ́ Tinubu òun ní òun wá pé Arẹ́gbẹ́ṣọlá èèyàn wá sọ pé káwọn má lọ sọ fún Tinubu o táwọn bá lọ sọ fún Tinubu pé wọ́n máa pa Emefiele máa kú pé báwọn ṣe lọ bá Buhari nìyẹn ìgbà táwọn wá lọ bá Buhari ọjọ́ tí Buhari máa kọ́kọ́ wọ ọ́fíìsì 2015 pé òun wá sọ fún Buhari òun wá lọ pẹ̀lú àwọn kan pé ìgbà táwọn dọ́dọ̀ Buhari wá sọ pé ọ̀rọ̀ tó sọ fún mi yìí má sọ fún anybody ìgbà táwọn wá ń jáde security Buhari wá dáhùn dúró wọ́n ní kò gbọ́dọ̀ lọ wọ́n á padà lọ bá Buhari nílé pé ó ti jẹ́ káwọn tí àwọn ọjọ́ wá ó ti jẹ́ kán lọ kí ló dé tó fẹ́ kèmí lọ Buhari wá sọ fún pé ọ̀rọ̀ tájọ sọ́ọ̀sì má jẹ́ kí anybody gbọ́ o ìgbà tó yá bàbá yẹn sọ pé òun padà lọ bá Buhari pé àwọn tóun sọ fún ẹ nípa Emefiele pé wọ́n fẹ́ ṣe aburú sí Emefiele kí ló dé tó tì wọ́n mọ́lé because you are no nonsense president Buhari wá sọ fún bàbá yẹn tí wọ́n dárúkọ yẹn sí pé wọ́n sọ fún bàbá yẹn pé hero nìyẹn o pé àwọn pípò yẹn owó tí wọ́n dá fún mi pé Emefiele ń fún àwọn pípò yẹn Emefiele ti wá jẹ́wọ́ fúnra ẹ̀ fún mi billions bàbá yẹn sọ pé millions of naira lòun lọ sọ fún Buhari lè Emefiele sọ fún òun pé ìgbà tí Emefiele padà lọ bá Buhari lẹ́yìn billions of dollars ni wọ́n ń pín lóṣooṣù nínú Nàìjíríà tí gbogbo àjọ wà yìí o wọ́n sọ Nàìjíríà di ọ́fíìsì àwọn kọ̀ọ̀kan wà ní orí ipò yẹn tẹ́ pé oṣooṣù bá ṣe ń sọ̀rọ̀ igan wọ́n ń pín owó gbogbo wọn dẹ̀ Muslim ní gbogbo wọn pátá bó ṣe ń pín owó bàbá ṣe ti rí pé bàbá náà ó ti lóǹtọ́ tó yà yẹ $1 billion. ibi tèmi ò ti like bàbá yẹn kò dárúkọ fún Ọkínbalóyè ó yẹ kí bàbá yẹn sọ àwọn orúkọ àwọn pípò yẹn Buhari ṣáà ti kún sí kó tiẹ̀ kọ́kọ́ lọ gbé àwọn pípò yẹn sí bàbá yẹn sọ pé òun ò lè sọ ní national TV màá sì lọ wá kí n TikTok mo ti wo interview ẹ̀ mú wọn bí iṣẹ́. gbàtẹ́ ní kó dárúkọ ẹ̀ kọ́ lọ gbé wọn ta ló máa give order pé kọ́ lọ gbé wọn. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.